A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ọjọ́ Ìṣẹ́gun tí ó ń bọ̀ ní ilé-ìgbìmọ̀ yóò gba àbá lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn àdéhùn tí ó wáyé lánàá láàrin Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ lórí àlékún owó oṣù fún àwọn òṣìṣẹ́. Lánàá Ọjọ́bọ̀ ni Ààrẹ pẹ̀lú àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC jọ pa ohùn pọ̀ lórí $3.5 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù níbi ìpàdé tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá. Èyí yóò rọ́pò $30 tí ó tẹnubẹ́po ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2024. Láti fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ ní ìlànà òfin síwájú àbádòfin. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé àwọn aṣòfin yóò gba àbá tuntun lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù títí ọjọ́ Ìṣẹ́gun. Ọjọ́bọ̀ tí ó kọjá ní adarí àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò ní ìpàdé pẹ̀lú ààrẹ, ṣùgbọ́n wọn kò ríbi fẹnu rẹ̀ kò sí. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ní ilé agbára lẹ́yìn ìpàdé, mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ṣe àpèjúwe àbájáde ìpàdé ọ̀hún ní ọjọ́ ayọ̀ fún orílẹ̀-èdè, "A happy day for Nigeria", yàtọ̀ sí ti àdéhùn lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Bákan náà ni ìjọba pinnu láti san àjẹ́lẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ ifásitì. Bákan náà ni ìjọba jẹ́jẹ̀ẹ́ ìdókòwò lórí ohun amáyédẹrùn lọ́pọ̀ yanturu pẹ̀lú ìpèsè ọkọ̀ akérò CNG, bí wọ́n ti sọ wípé ìjọba yóò rí dájú wípé àwọn ìjọba ìbílẹ̀ gba òmìnira ara wọn. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí, ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero ní àgbájọwọ́ àwọn òṣìṣẹ́ gbà láti gba owó tuntun yìí nítorí ààrẹ ṣèlérí láti máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta yàtọ̀ sí ọdún 5 tí wọ́n ṣe tẹ́lẹ̀. Ó ní kàkà kí àwọn gba owó tí kò tó nǹkan fún ọdún 5, ó sàn kí àwọn gba èyí níwọ̀nba ìgbà tí àwọn ti mọ̀ wípé àgbéyẹ̀wò yóò wáyé lẹ́yìn ọdún 3. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti sẹ́ wípé òun kò ṣèlérí àti san $480,000 $80,000 fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ àti ìbílẹ̀. Àfihàn yìí wáyé lẹ́yìn àhesọ tó gba orí ẹ̀rọ ayélujára wípé gómìnà ti ṣèlérí láti san iye yìí. Nínú àtẹ̀jáde òwúrọ̀ òní láti ọwọ́ akọ̀wé àgbà fún gómìnà Nelson Chukwudi ní ìlú Port Harcourt ni wọ́n ti ṣe àpèjúwe ìròyìn ọ̀hún ní àgbélẹ̀rọ. Ó ní àwọn ìbá má ti fèsì sí àhesọ yìí, ṣùgbọ́n kí ó má bàa dá họ́wùhọ́wù sí ọkàn àwọn ará ìlú, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹnìkan tí ó ti fẹ̀yìntì nídìí iṣẹ́ epo tí í ṣe adarí àná fún àjọ òṣìṣẹ́ Emmanuel Igbine ti gba Ààrẹ Bọ́lá Tinubu ní ìmọ̀ràn kí ó pàṣẹ ìwádìí tó jinlẹ̀ gidi sí ilé-iṣẹ́ àwọn elépo àtijọ́ àti ìsinyìí pẹ̀lú ìwé ìṣúná ilé-iṣẹ́ elépo ilẹ̀ òkèèrè tí wọ́n ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè International Oil Companies (IOCs). Igbine tí ó gbóríyìn fún ààrẹ lórí bí ó ṣe darí àwọn olórí ológun láti fòpin sí iṣẹ́ àwọn olè ajépo-wà àti abẹ́ ọ̀pá epo ní agbègbè Niger Delta sọ wípé kí ìgbésẹ̀ yìí tó lè wá sí ìmúṣẹ, ìjọba gbọ́dọ̀ wọ́de iṣẹ́ àwọn IOCs. Ó ní èròǹgbà ààrẹ fún ìgbé ayé ọ̀tun kò lè wá sí ìmúṣẹ bí kò bá kọ́kọ́ ṣẹ́gun ìṣòro yìí láti òkè wá, kí ó sì rí i dájú wípé ọmọ orílẹ̀-èdè náà jẹ nínú ọrọ̀ láti ẹ̀ka epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Multinational Joint Task Force (MNJTF) tí wọ́n ń gbógun ti àwọn adàlúrú ní ẹkùn Lake Chad sọ wípé 263 ọmọ ẹgbẹ́ Boko Haram àti ẹbí wọn ni wọ́n ti jọ̀wọ́ ara wọn fún ikọ̀ ológun. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro MNJTF
Lt Colonel Abubakar Abdullahi ní N'Djamena, Chad. Wọ́n ní àwọn wọ̀nyí jọ̀wọ́ ara wọn láàrin ọjọ́ 11 oṣù keje àti ọjọ́ 17 oṣù keje ọdún 2024 níbi gbálẹ̀-ńgbàtà àwọn adàlúrú tó ń lọ lọ́wọ́. Ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù keje níbi tí àwọn adàlúrú 5 ti jọ̀wọ́ ara wọn ní Wúgò láàrin ẹnu ibodè Nàìjíríà sí Cameroon. Ọjọ́ yìí kan náà ni Malum Kori Bukar, ẹni 50 ọdún, sá mọ́ wọn lọ́wọ́ kúrò ní ibi ìpamọ́ Jibilaram tí ó sì jọ̀wọ́ ara rẹ̀ fún ikọ̀ ológun. Ọjọ́ 11 ni adàlúrú 19 jọ̀wọ́ ara wọn ní abúlé Madaya, ẹkùn àríwá Cameroon pẹ̀lú àwọn 11 mìíràn láti Wúgò kúrò níbi ìkọ̀kọ̀ wọn ní Tambuma. Wọ́n ní ìwádìí lórèfé ṣe àfihàn wípé gbogbo àwọn tí wọ́n jọ̀wọ́ ara wọn yìí jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Abdullahi ní lẹ́yìn èyí ni wọ́n yọ̀ǹda wọn fún ikọ̀ ológun Adinkai fún ìgbésẹ̀ tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń gbèrò ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè wípé kí wọ́n gba ọ̀nà ìjíròrò yálà tí wọ́n fi ń gbèrò àti dá rúkèrúdò sílẹ̀. Ìjọba ní àwọn yóò tẹ̀síwájú láti máa fi ààyè gba àwọn tí ọ̀rọ̀ kàn fún ìjíròrò lórí ìṣòro ọrọ̀ ajé àti tòṣèlú. Alákòóso àgbà fún àjọ National Orientation Agency (NOAA), Malam Lanre Isa Onílù sọ nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá wípé ẹ̀ka àjọ wọn káàkiri orílẹ̀-èdè ti ṣe àfihàn àwọn tí ó ń tì wọ́n lẹ́yìn láti gùnlé ìfẹ̀hónúhàn. Ó ní ìjọba yóò gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí irúfẹ́ bẹ́ẹ̀ wáyé. Ó ní ọ̀nà àti bá ìjọba jíròrò ṣí sílẹ̀. Ìjọba yóò tẹ̀síwájú láti máa bu ọ̀wọ̀ fún ará ìlú, ẹ̀tọ́ wọn àti ìgbésẹ̀ láti gba òmìnira ọ̀rọ̀ sísọ gẹ́gẹ́ bí ìlànà òfin ìjọba tiwantiwa. Onílù tẹnumọ́ wípé ìjọba ti ṣe ìdánimọ̀ àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn pẹ̀lú àwọn tí wọ́n jọ ń gbèrò tí ó ṣe wípé ilẹ̀ òkèèrè ni àwọn mìíràn wà. Ìjọba sì ti ń gbé ìgbésẹ̀ láti dẹ́kun èròǹgbà wọn. Alákòóso NOAA ní èròǹgbà àwọn tí wọ́n ń gbèrò ìfẹ̀hónúhàn yìí kì í ṣe fún ìjọba tàbí ọrọ̀ ajé, ṣùgbọ́n ète láti dá wàhálà sílẹ̀ tí ó lè yọrí sí ìpànìyàn, pàápàá jùlọ àwọn aláìdẹ́ṣẹ̀ ọmọ orílẹ̀-èdè nítorí ìjà òṣèlú. Wọ́n ní èròǹgbà wọn mìíràn ní láti ṣe àfihàn àwòrán orílẹ̀-èdè gẹ́gẹ́ bí èyí tí kò fararọ lójú àjọ ilẹ̀ òkèèrè, kí wọ́n lè máa ríbi fi ojú àìmọ̀ọ́ṣe wo ìjọba, kí wọ́n lè túbọ̀ rí àwọn tí yóò ṣe àtìlẹ́yìn fún ìdàrúdàpọ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá padà, Philip Shaibu, ti lérí lónìí láti wà ní ọ́fíìsì títí di ọjọ́ 11 oṣù kọkànlá tí wọ́n fi ṣe ètò ìdìbò gómìnà. Shaibu ní lónìí ni òun yóò padà sí ọ́fíìsì gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fi ipò rẹ̀ múlẹ̀. Shaibu sọ eléyìí nígbà tí ó fi ara hàn lórí ètò amóhùnmáwòrán Arise lówùúrọ̀ òní bí ó ti fi ẹ̀sùn kan gómìnà Godwin Obaseki wípé ó kọ̀ láti san owó oṣù fún un láti bí ọdún kan pẹ̀lú wípé òun jẹ́ igbákejì gómìnà adìbòyàn. Shaibu tẹ̀síwájú wípé òun jẹ́ olùpamọ́ òfin, òun yóò lọ sí ọ́fíìsì lónìí, bí wọ́n bá fẹ́ dá òun dúró kí wọ́n dá òun dúró, òun kò ní ṣe ohun tí yóò yọrí sí ìfẹ̀míṣòfò. Bí gómìnà bá fún òun láàyè àti rí i, òun á rí i, bí kò sì fẹ́, òun á gbájúmọ́ iṣẹ́ òun ní ṣíṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n Nigerian Correctional Service (NCOC) fi tó ará ìlú létí wípé àwọn kò tíì ṣe àwárí ẹlẹ́wọ̀n 31 tí wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n Suleja.
Wọ́n wáá rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti rí àwọn wọ̀nyí mú padà nítorí ewu ni wọ́n jẹ́ láwùjọ. Agbẹnusọ fún NCO ACC Abubakar Umaru ni ó pè fún èyí nínú àtẹ̀jáde Ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àrọ̀rọ̀dá òjò ọjọ́ 24 oṣù kẹrin ọdún yìí ni ó dá wàhálà sílẹ̀ ní Medium Security Custodial Center ní Suleja, ìpínlẹ̀ Niger. Ìjàmbá yìí ni ó yọrí sí wíwó tí àyíká ọgbà ẹ̀wọ̀n fi wó tí ẹlẹ́wọ̀n 119 fi ríbi sá mọ́ wọn lọ́wọ́. Umaru ní láti ìgbà náà ni NCO sì ti ń wá gbogbo ọ̀nà láti ṣàwárí gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí ó sá lọ. Ó wáá sọ àsọdájú wípé gbogbo ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀-èdè ni wọ́n ti ṣe àlékún ètò ààbò kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa wáyé mọ́. Wọ́n ní gbogbo àlàyé lórí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ń wá yìí ni wọ́n ti gbé síta nínú ìwé ìròyìn kí ará ìlú lè dá wọn mọ̀ bí wọ́n bá kófìrí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ṣàìbù Yọ̀ṣọ́ù tí ikọ̀ ọlọ́pàá agbègbè ilé ìjọba ìlú Àbújá fi ọwọ́ ṣìkún òfin mú látàrí wípé ó lérí láti pa ara rẹ̀ bí ó ti gun orí òpó mástì Aso Radio and TV ní ọjọ́ 8 oṣù keje nítorí ìṣòro àtijẹ àtimu tó ń lọ lórílẹ̀-èdè ti gba ìyọ̀ǹda. Agbẹjọ́rò tí ó fi ìlú Àbújá ṣebùgbé Dèjì Adéyanjú ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Yọ̀ṣọ́ù pọ́n òpó agbóhùnsáfẹ́fẹ́ ti iléeṣẹ́ amóhùnmáwòrán Aso ní agbègbè Kàtáńpè ìlú Àbújá láti fi ṣe ìfẹ̀hónúhàn tako ìṣòro ọrọ̀ ajé àti ààbò orílẹ̀-èdè. Yọ̀ṣọ́ù kọ ìṣòro wọ̀nyí sí inú pátákó lẹ̀ mọ́ ìsàlẹ̀ òpó kí ó tó gun òpó dé òkè pátápátá. Ó ní òun ṣe èyí fún àǹfààní gbogbo ọmọ orílẹ̀-èdè tó ń jìyà bíi tòun. Ó ní ó yẹ kí ìjọba kéde ìlú òfararọ ní àwọn ìpínlẹ̀ bíi Zamfara, Sokoto, Kebbi, Katsina, Kaduna, Niger àti Borno. Yọ̀ṣọ́ù tí ó wá láti ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno, ké sí ìjọba àpapọ̀ kí wọ́n ṣí ẹnu ibodè fún kíkó oúnjẹ wọlé láti lè gbógun ti àìsí oúnjẹ lórílẹ̀-èdè. Ó ní òun ṣetán àti fi ẹ̀mí òun lélẹ̀ kí ojútùú lè wà fún ìṣòro. Ó gba adelé adarí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní Àbújá, ìyáàfin Florence Dawon Wenegene lákòókò kí ó tó rí ọ̀gbẹ́ni yìí yí lọ́kàn padà wípé kí ó sọ̀kalẹ̀ lórí òpó. Agbẹnusọ ọlọ́pàá ẹ̀ka Àbújá Josephine Adeh sọ nínú àtẹ̀jáde wípé Yọ̀ṣọ́ù jẹ́wọ́ wípé láti bíi ọ̀sẹ̀ kan ni òun ti ń wo òpó mástì ọ̀hún kí òun tó wá pinnu láti gùn ún. Nígbà tí ó ń fìdí ìyọ̀ǹda rẹ̀ múlẹ̀, Adéyanjú ní òun pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá Àbújá Ben Igwe yóò ṣe àtìlẹ́yìn fún Yọ̀ṣọ́ù láti bẹ̀rẹ̀ okòòwò POS kí ó lè ríbi mójútó ara rẹ̀. Bí ó ti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Àbújá ẹ̀ka ti ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ fún àtìlẹ́yìn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.